èyí lohun tí Gomina Ademọla Adeleke sọ fún wa ṣáájú ayẹwo Oyetọla níwájú àwọn aṣòfin Oyewumi. Ọ̀kan lára àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí láti ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Ọlálérè Oyewumi ti sọ pé ṣáájú àsìkò ìwádìí táwọn aṣòfin ṣe fún gómìnà náà lọ́ṣùn, Alhaji Gboyega Oyetọla ni Gomina Adeleke ti sọ nǹkan táwọn yóò ṣe fáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) láwọn aṣòfin àgbà mẹ́tẹ̀ẹ̀ta tó ń ṣojú ìpínlẹ̀ Ọ̀ṣun ní Àbújá. Sẹ́nitọ̀ Francis Fádáhùnsì lọ láti ìlà oòrùn Ọ̀ṣun, Sẹ́nitọ̀ Fádèyí Ajagunlá lọ láti àárín gbùngbùn Ọ̀ṣun nígbà tí Sẹ́nitọ̀ Lérè Oyewumi lọ láti ìwọ̀ oòrùn Ọ̀ṣun. Alhaji Oyetọla tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní orúkọ rẹ̀ wà lára orúkọ tí Ààrẹ Bọ́lá Tinubu fi ránṣẹ́ sí àwọn aṣòfin àgbà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí ó fẹ́ lò gẹ́gẹ́ bí mínísítà. Ohun tó wà nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà ni pé méjì lára àwọn aṣòfin mẹ́ta tó ń ṣojú ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà gbọ́dọ̀ kéde àtìlẹ́yìn fún ẹnikẹ́ni tí ààrẹ bá fẹ́ lò gẹ́gẹ́ bí mínísítà láti ìpínlẹ̀ wọn. Nígbà tí Oyetọla farahàn ní ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lónìí, ọjọ́ 4 oṣù kẹjọ, lẹ́yìn tí Sẹ́nitọ̀ Fádáhùnsì sọ̀rọ̀ tán ni Sẹ́nitọ̀ Oyewumi ṣàlàyé pé àwọn aṣòfin mẹ́tẹ̀ẹ̀ta ṣe ìpàdé pẹ̀lú Gómìnà Adeleke lórí ọ̀rọ̀ Oyetọla lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́. Ó ní nínú ìpàdé náà ni Adeleke ti sọ fún àwọn láti ṣe àtìlẹ́yìn fún Oyetọla pẹ̀lú gbogbo agbára àwọn láti lè di mínísítà láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Oyewumi sọ síwájú pé ohun kan ṣoṣo tí ó jẹ ìjọba Adeleke lógún ní ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun, kò sì sí ẹni tí Ọlọ́run kò lè lò fún iṣẹ́ ìdàgbàsókè náà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo àwọn làwọn nígbàgbọ́ pé Oyetọla yóò ṣe dáadáa gẹ́gẹ́ bí mínísítà tí ìtẹ̀síwájú yóò sì bá ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀. Lẹ́yìn tó sọ̀rọ̀ tán ni ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà Sẹ́nitọ̀ Godswill Akpabio gbóṣùbà fún àwọn aṣòfin láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó sọ pé ẹ̀kọ́ ńlá ni bí wọ́n ṣe fún Oyetọla jẹ́ fún àwọn olóṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà. Medinat Adesoye ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.